sí Ọlọ́run, kàrámù sí Ọlọ́run, gíga ó sí Ọlọ́run, Ọlọ́run má sọ̀kalẹ̀. Má sọ̀kalẹ̀ nínú ilé wa. Má sọ̀kalẹ̀ nínú ẹ̀mí wa. Má sọ̀kalẹ̀ nílé wa. Ó yẹ ká máa gbogbo àwọn kàsídà báyìí ká máa yọ sí Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Bàbá ká bá láwọn ọ̀fẹ́ rí mọ́ nílùú àwọn. Ìlú tí inú. Kò sí tọ́ka àmọ̀lé ẹgbẹ́ ẹsẹ̀ o. So yẹ kọ́dà tó dúrọ́pù kan Sallallahu alayhi wa sallam. nínú ocean nínú tọ́lọ̀ ọ̀sẹ̀ fún sí Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Ní gbogbo ilẹ̀ Yorùbá pátá tábàlà àwọn òṣèlú ọmọ lónìí kò dín kẹ̀kẹ́ kúrú ọlọ́lọ́. Sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá lè fẹ́ àlẹ́kùn ọmọ àwọn nínú yìí. Ẹlẹ́ ẹ̀fọ́sẹ̀ ọlọ́mọ nínú yìí. Bẹ́ẹ̀ ẹ̀fọ́sẹ̀ ọlọ́mọ nínú yìí. Kí á dínkù. Ìdù ọdún ńláńlá àlẹ́kùn ọmọ àmọ́. Tó èsì kékeré níbẹ̀. Ẹ bá lè dúró. Ẹ̀yin lọ pẹ̀lú pírọ́blẹ́mù yìí. Alámọ̀tọ̀ kí kọ́ ìlú nílẹ̀ nífà. Àmín. Wà á mọ̀ ní mílẹ̀ ríyá. Àmín. Wọ́n lè sá ní mílẹ̀ kẹ́sì. Àmín. Wà á ní mílẹ̀ kìíyànà. Àmín. Wà á tàtà alámọ̀ ákìlẹ̀ tàlà àlímọ̀ ọmọ tó lè sùdó. Àmín. Wọ́n bí àlím ní máa yà fọ́ ní wọn fún àlímì máa lẹ́m tàní wà sí ní ẹ̀lmà. Àmín. Wọ́n yà mọ́ àlímọ̀ Ibrahim àlím ní. Àmín. Wọ́n yà mọ́ fàyẹ̀mọ̀ sùdó ìmọ̀ èyí tí ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ yìí ìyá ní àwọn Yorùbá nation tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n láwọn fẹ́ rà nẹ́bì má. Sallallahu alayhi wa sallam. Yorùbá nation wọ́n láwọn fẹ́ rà nẹ́bì má nílùú àwọn torí bí wọ́n lọ́nu. Ọlọ́wọ́ gbé ilé bẹ́ẹ̀ o. Àmín. Ọlọ́wọ́ gbé ilé bẹ́ẹ̀. Mọ̀bẹ̀ lọ́wọ́ gbé ilé bẹ́ẹ̀. Kọ́ wá jáde sí i. Tí wọ́n àwọn àdùn mi bí tàwọn àfà wọn. Gbogbo táwọn Yorùbá ní ṣáṣe lọ tá ń gé wọn lọ́wọ́ kan tí wọ́n ń bọ̀ mí. Tí wọ́n rò pé wáyà àdáńkà yìí. Tí wọ́n ò dùn mí. Wàláì. Tó débi tí màlúù tọrọ ti yọ ọjà sí. Ibi tí ọjà sí kò jìnnà rárá. Àwọn náà bá kàlí bá yín lọ. Kò dùn mí. Àwọn òsì tí ìráyè ti yí o. Òsì tí wọ́n dà nínú náà tó yà yìí. Sallallahu Wọ́n dà alayhi kẹ́ wa tí wọ́n sallam. dà lórí náà. Sallallahu alayhi. Àlérí yóò pé sọ bẹ́ẹ̀. Èrí yóò pé. Èrí yóò pé. Ṣé lágbára kí ọmọ kí ní ṣe ń jẹ. Ẹ bá lè fẹ́ mọ́ nílẹ̀ Yorùbá. Ó ti rẹ̀ yẹ sí. Sóyè ẹsí. Mo wá bẹ̀ lọ fún yín kó gbé yín débẹ̀. Àní tẹ́ ẹ fẹ́ hun àbá ọtọ́ abẹ́. Ara yóò balẹ̀. Tẹ́ ẹ bá débẹ̀, ara yóò balẹ̀ bẹ́ẹ̀ alẹ́kẹ̀kẹ́ aṣọ. Tí yóò dùn mí ẹgbẹ́ gbòmìnira ni. Freedom lẹ́wà ẹgbẹ́ ní independence. Sóyè economically ẹgbẹ́ ní independence. Politically. Sóyè ẹ̀fún wa fẹ́ ní independence religiously. Iná lẹ́yìn fi ṣe tẹ́ẹ̀sì lọ yẹn. Kò wá dùn mí o. Wà láì gbogbo tẹ́ẹ̀sì kò dùn mí. Bí àwọn àfáà ti bẹ̀rẹ̀ àyè tó jẹ́ Mùsùlùmí. Gbogbo tẹ́ ẹ ṣe yóò bá wọn fún àwọn gbogbo tẹ́ ẹ wá freedom lórí. Independence ẹgbẹ́ ni rẹ̀ padà ní. Àmọ́ kì í ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣé gómìnira ni? Bára yìí mo náà ti bẹ̀rẹ̀ rẹ̀ ń jọ sí díẹ̀ díẹ̀ nì. Nígbà tó sún wọn kú lọ́dọọdọ. Ọlọ́run fi wọn lára balẹ̀. Tọ́ọ̀nù tẹ̀yìn Yorùbá náà bọ̀ nù. Ọlọ́run ọ̀fẹ́ yìí náà lára balẹ̀. Bá wọn sàmì. Ló sàmì ni. Àmọ́ kẹ́ wá rò pẹ́rẹ́ Ìsìlámù wọ̀n láyé tó bẹ́ẹ̀. Gbogbo tẹ́ẹ̀sì lọ, gbogbo ẹ̀ ni wọ́n mánítọ̀ nílé ayé wáyé. Wọ́n rí ìdúrà yìí lọ sọ bẹ́ẹ̀. Gbogbo tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ ni wọ́n ń pò Gbogbo òsì bẹ́ẹ̀ ṣe o, bẹ́ẹ̀ kí gbé Yorùbá nation. Kó tó di pé pírẹ́sidẹ̀ntì yìí dé bẹ́ẹ̀. Nígbà tó tún di pé ẹ̀rí ìhùn tán,
ikú tẹ̀ pa sóyè ẹtú wá gbàgbọ́ mi yọ ẹnu nígbà ọ̀sán ayé nìdí lùsàrí àbí ok èmi ìráyè ti sọ pé. àlẹ́ ẹ̀kọ́ níbi ọ̀rọ̀ pọ́lítíìsì ẹ̀kọ́ bọ́ síbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ wọ̀. èyí tó wá dùn mí ni tàwọn àfáà. èyí tó burú jù bẹ́ẹ̀ làwọn àfáà táwọn náà. kódà táwọn àfáà chọ́ọ̀chì tí wọ́n kún wọn kò dùn mí. ẹ parapọ̀ ẹ wà láyé ẹ padà rí bẹ́ẹ̀ tó kàn. ẹ parapọ̀ dáadáa ní south west yẹn wọ́n láàyè nígbà tí wọ́n bá gbé ilé bẹ̀ tá ẹ padà rí bẹ́ẹ̀ tó kàn. ẹ parapọ̀ àtàfà àtọ́jà àtàfà mùsùlùmí inú yẹn ẹ parapọ̀. àfáà chọ́ọ̀chì kí n bá àfáà chọ́ọ̀chì pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe. àwọn oníṣẹ̀ṣe. kí wọ́n parapọ̀ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ parapọ̀ lẹ́yìn ìsìlámù ẹ parapọ̀ wà láyé tí wọ́n bá gbé ilé bẹ̀ tá ẹ padà rí pé wà láyé ẹ̀ tó kàn. tọ́wọ́ máa gbé ilé mi tẹ́ ẹ fẹ́ràn tán. ìdìmọ́tẹ̀ ẹ̀rù yẹn lérí ẹ̀lọ wàlá inú òkun rẹ lọ. ọlọ́wọ́ gbé ilé ní Tinubu yóò gbé ilé ní Tinubu báyìí tó wá gbé wọn lọ́sàn. wọ́n lé ẹ̀jẹ̀ bá wọnú kúta jẹ́ kí wọn lọ́sàn. ẹ wà á pé lóòótọ́ ọlọ́ọ̀nà ní bẹ́ẹ̀ ọlọ́ọ̀sì jù yín lọ. ẹ wọnú bú ẹ tún wọ̀ tá a bú ní ẹ wọ bàbá ọ̀nà ní bẹ́ẹ̀. ẹ máa bọ òun rẹ́ ní síwá kẹ́ ẹ máa tẹ̀ wá àwa náà rí àwa náà wò yíra rí ẹ máa sọ sísí fi wọn ni ẹ máa sọ rẹ̀ sọ ẹ máa sọ bẹ́ẹ̀ bá sọ ti jagunjagun tán ẹ sọ tàlàbí akálà ẹ tún sọ tàbí ẹ sì kọ́lé sísí fi ní ẹ lu kìkì mọ́ má wà ní àyè ọlọ́run pè é débẹ̀. àlẹ́ ń dúpọ̀ màwúrú máa mùsùlùmí yà yín nígbà bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ pè é débẹ̀. àmọ́ sí mo wí èlé tí ìfẹ́ dá síbẹ̀ kì í sọ̀rọ̀ bọ́kàn mi. torí mi máa bọ́ra ẹ̀sìn kẹ́ńjà sí mo ti sọ ó ti yẹ kẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ìrọ̀lẹ́ pa. àwọn tí ń dòmí làwọn àfáà táyọ̀ jẹ́ kan náà táyọ̀ pèrè àwọn mùsùlùmí kò sí bó ti lè burú tó títí dọ̀la náà ọmọ ìyàwó ilẹ̀ sí. àlẹ́ ìdẹ ẹlẹ́sìn míì ọ̀dẹ́ ẹ̀sìn ọ̀gá wa gbá wa èyí tó jẹ́ lọ́ọ̀tọ̀ púpọ̀ òun náà kájẹ́ gbá wa fún àwọn mùsùlùmí tẹ́ ẹ pé gbogbo aríra gẹ́gẹ́ bí ọmọ ìyá. táwa máa ń rí gẹ́gẹ́ bí ọmọ ìyá wa tẹ́ ẹ̀ fẹ́ rí wa gẹ́gẹ́ bí ọmọ ìyá yín. ẹgbẹ́ wa rí gẹ́gẹ́ bí ọmọ ìyá wa tẹ́yàn wá fẹ́ rí wa gẹ́gẹ́ bí ọmọ ìyá yín. látijọ́ yìí náà ẹ̀ẹ́rì ìjọ sátidé tó lọ nítorí kọ́ọ̀tì lẹ́tọ̀ yẹn mo rí pé mo fẹ́ máa bínú ni o mo sì rí pé ẹ̀sẹ̀ ni tí mo lè bínú sí. kẹ́hìndé láàárọ̀ yìí náà kí n máa bẹ̀ yín wà láì kèsì tọ́pọ̀ yìí. mo ti ronú láti di ẹjọ́ ilé ọ̀rọ̀ yìí torí pé àná ìlà wà láì kápẹ́ yìí. àbá wa fi àyè yìí wọ́n náà ti ń bẹ̀ yín torí pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí bàbá ronú sí dáadáa àwọn agbẹ́kọ̀ sí ń tọ́yà. àgbọ̀dọ̀ lásìkò sí tẹ́ ẹ ti níyọnu lẹ́yìn mùsùlùmí bẹ̀ tó lẹ́yìn mùsùlùmí bẹ̀ ẹ ti níyọnu. ẹni ìyẹn lẹ́yìn àyọ̀mọ̀ àti babaláwa rẹ̀ tí wọ́n bá gbé ilé bẹ̀ tẹ́ wàá pẹ̀ níyọnu. àwọn adé ẹ̀fẹ́ parapọ̀ mọ́ ilẹ̀ ilẹ̀ padà parapọ̀ mọ́ ẹ̀fẹ́ o ẹ̀kọ́. lẹ́yìn mùsùlùmí yóò bá ẹ lọ mọ̀ fún. ọmọ yẹn kébi tí àwọn oníṣẹ̀ṣe yìí ń lọ ni tí wọ́n bá débẹ̀ ẹ̀yin mùsùlùmí òun ẹ̀sìn àgbákò níbẹ̀ o. ìyálà ìyá àyà àti bàbá ńlá àyà wọ́n fi jẹ yín ìdí ọ̀bá dídí ẹ̀dì ìyà tí ò ní di ẹ̀sẹ̀ sí pẹ̀lú ìsìlámù níbẹ̀ wà láyà pa àbọ̀ mọ́ wáyé títí dókè ọ̀yà yíyà tí èyí bá ti bẹ́ẹ̀ ẹ̀ padà wọ́n tó gbogbo tẹ̀sí pákípákí tẹ̀sí kò sí kẹ̀kẹ́ bẹ́ẹ̀. àní tẹ́ ẹ ṣe ìdí ń pọ̀ ọ́nà yìí ìyálẹ̀ ẹ̀yà ọjà ìgbẹ́ látọ̀dọ̀ àwọn oníṣẹ́. ọ̀pọ̀lọ̀ wá dìgbà náà káwọn ọmọ fi ìṣẹ̀sí ká máa fi rẹ́rìn gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà tàbí ìyá wa. àwa rí yìí títí dọ̀la ọmọ ìyá wa ilé sí. àmọ́ ẹ̀yin ò rí wa bẹ́ẹ̀ kọ́jà ẹ fẹ́ràn àwọn oníṣẹ̀ṣe jù wá lọ. èyí tó kọ́kọ́ burú jù ní tẹ̀sí bẹ́ẹ̀ ẹ fẹ́ràn àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ ọmọ ìyá yín
ju àwa tá a jọ jẹ́ lẹ́sìn kan náà lọ táwọn èso ọmọ ìyá yín láti Ìlọrin títí délé. Èyí náà wá dáa kí ìṣàkíyèsí yín sí ká ṣàkíyèsí ara wa. Rí pé sọ ní orí iná ọ̀rọ̀ kan wáyé ní orí iná pẹ̀lú àwọn Ìbàdàn yìí ọ̀rọ̀ Rabita àbọ̀fẹ́sọ láàárọ̀. Èyí ń jẹ́ káwọn kankan ó yé yín níbẹ̀. Ike kọ́lá bí Ìlọrin bá ní tí ó ṣe bó bá fi kí Ìlọrin ó burú tó especially àwọn àtàjà àwọn Markaz àgbọ̀dọ̀ ṣe tí ọ̀gá sí báyìí. Aláì àgbọ̀dọ̀ ṣe tí ọ̀gá sí báyìí. Kíní náà ti yí pọ̀. Rí mòdìrú yìí gan lọ́mọ ya yín. Ẹni tó yẹ pé ìyá àyà wọn àbí bàbá àyà wọn bàbá tó bí mòdìrú wa tó wà ń bẹ̀ yìí lónìí Ìbàdàn ni tó bí màmá wọn. Ìbàdàn ara tí wọ́n ní fámìlì ń bẹ̀ títí dọ̀la. Ìyá tó bí ìyá wọn Abẹ́òkúta yìí. Bí bàbá mòdìrú tó ní ti bá Ìbàdàn tán ló tún bá Abẹ́òkúta tán. Èwo ló ṣe máa yà méjì? Ẹ̀yin ará Ìbàdàn yẹn bá sì wá sí báwọn Abẹ́òkúta ti ń sè. Tọ́lá àwọn àmà pé títí dọ̀la wà níyọ̀lú l'Abẹ́òkúta yìí. Bá kọ́ sí àwọn ará Abẹ́òkúta yìí. Sọ bẹ́ẹ̀. Ará Ìbàdàn bá kọ́ sí àwọn ará Abẹ́òkúta pẹ̀lú lọ́rọ̀ bàbá wa torí pé wọn ò fún wa níyọnu ẹ̀yin náà bá sì rí rò kẹ̀ẹ́dá jọ lọ. Bóòlù lẹ ti wá lè di yí tó tẹ́ẹ̀rí mòdìrú yìí ní ọmọ yín. Tẹ́ẹ̀rí mòdìrú Markaz lẹ́jẹ̀ yìí. Wọ́n bá ti ẹ̀sẹ̀ pé mi ní kí ẹ wá ṣe rí. Nígbà tẹ́ ẹ ṣe pẹ̀lú ọmọ ìyá yín. Tó bá jẹ́ mi tí mo gbé ràn mí rù yìí. Alfulani. Sì gbọ́dọ̀ tó bí. Kí lè bá wá ṣe rí? Ní ìrí pé ẹ̀dọ̀ yín àti fún yín. Ilẹ̀ àdúgbò àwọn Markaz lónìí. Só ní ìgbà tó bá bọ́ sí inú ilẹ̀ Yorùbá kẹ́ tó mọ̀ pé ẹ̀kẹ́ sọ kan nù. Sẹ́ẹ̀ tí ìrí pé sáà tí kò nínú ṣe lọ ní ṣe ti yípo mẹ́. Lẹ́yìn òtí ẹ̀rí àwa mọ́ o. Ilé mọ̀ fẹ́ tí ojú bẹ́ẹ̀ bomi. Bàbá mọ̀ bó ti lè gbà tíríkì yìí tẹ̀lé láìkẹ́ o. Wà láìkẹ́ tẹ́ mọ̀ pé sísí fíìmù ní. Títí ní ìsìn náà, mo sì ní pé wọ́n tó sẹ́nu kú. Wọn ò bínú. Ẹ̀wọ̀n bí ẹ ti bínú lọ nínú àwẹ̀ nínú ní. Sóye àwọn ti ní òní yóò ṣe tó báyìí. Tí bàbá fi yọ̀dà nínú àkọ́. Àwọn ará àwọn ò ṣe tó báyìí. Àwọn ará àwọn ò ṣe tó báyìí o. Tí bàbá fi yọ̀dà nínú àkọ́. Tọ́sí ayé kùtùkùtù. Ìdí ìrètí lélẹ́ ìgbà tí ó tọ́kẹ̀ alábàdà yìí rí. Bàbá mo ní sùúrù mu ni. Ìsì lọ́rọ̀ lọ́pọ̀ kan. Mo ní the blood is thicker than water. Ṣé bẹ́ẹ̀? Bàbá wa ṣe sùúrù pẹ̀lú ẹ̀yìn lábàdàn. Ṣé ẹ̀mọ̀ ni? Àbẹ́ẹ̀mọ̀ ni bí wọ́n ṣe sùúrù pẹ̀lú Ẹ lọ fọwọ́ mú náà. Transformer. Ẹ lọ fọwọ́ mú transformer. Ẹ̀wọ̀n tí Prọfẹ́sọ̀ yìí sọ. Tọ́sọ̀ wá dọ̀mọ́ wọ́. Bóòlù ti tó tà nígbà jọ lọ. Wọ́n ń la ìkókó wá ju kótó wọ́n pàrí gbọ́dọ̀ bẹ́ wájú ẹ̀. Tàyọ̀! Ta ló kú yẹn fọ́ tó ní tó lòsòrò? Ọmọ sí o, kọ́kọ́rọ́ obìnrin àyájẹ́. Ọba gbọ́rọ̀ yẹn ní àárọ̀ yìí. Kọ́lá wà ní àwọn ìgbẹ́ náà kọ́ máa lórí ni. Ìwọ àwọn òbí sọ̀rọ̀ rẹ̀ bọ́ ọba wa jà á bọ̀ jà
bọ́ọ̀ sọ̀rọ̀ tí ọ̀dà sí wa yálà yìí ọ̀rọ̀ àti babaláwa rẹ̀ yóò bọ̀. sọ bẹ́ẹ̀. àpẹẹrẹ náà fún yín. àwọn ilé àpẹẹrẹ yìí. bàbá pòfẹ́sọ̀ ìpìlẹ̀ láàárọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yín. bẹ́ẹ̀ ni kò sí ní tẹ́ bẹ́ẹ̀rẹ̀ fún tòsí yà yín. ọ̀dà àdúgbò wa lọ jẹun. ọláyè tẹ wàá ń bàbá ń jẹ. wàlá kò sọ̀rọ̀ kankan lẹ́nu rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́yìn sì sọ níbẹ̀ yẹn náà tẹ́yìn bá yín sọ̀rọ̀ ẹ̀yin sẹ́nu kù ní kí lè mọ̀ tí bẹ́ẹ̀ náà wá náà yín sọ̀rọ̀ fúlámẹ́yà kí lọ́mọ̀ tó máa lẹ́bẹ̀ẹ́ ọ̀rọ̀ wọn làwọn bàbá yín sọ fún yín tó ìdílé bàbá tàwa ní. ẹ sọ fún mi gbogbo dáhùn bàbá yín sì bá yín sọ kò sákọọ́lẹ̀ fún ẹgbẹ́ àkọọ́lẹ̀ yín jáde kẹ̀mọ́ wá kà gbogbo dáhùn bàbá yín bá yín sọ tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ ló kú iṣẹ́ àdàbà lọ́tà ẹgbẹ́ jáde dákọọ́lẹ̀ lọ́ba ìkọ́nà tó ṣe gbọ́ ni àwọn onísọ̀rọ̀ tí ò ṣe gbọ́. ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ ní jáde lọ́ba. gbogbo ọ̀tẹ́ ẹ̀ sọ kò lákọọ́lẹ̀. gbogbo ọ̀tẹ́ ẹ̀ sọ lákọọ́lẹ̀. kọ́lá kò lè jáde nù yín wọ́n bá ti gbọ́rọ̀ rẹ̀ ní kí ni òjò jáde. kò lákọọ́lẹ̀. ọ̀tẹ́ ẹ̀ sọ lákọọ́lẹ̀. gbogbo ọ̀tẹ́ mi ọmọ sọ níyà yìí kò sí kẹjọ lákọọ́lẹ̀. sẹ́mi kò fẹ́ ìrẹ́gbẹ̀rẹ̀ ayé kí lè yẹ fẹ́ kọ́ nínú mọ̀tí ọ̀dà kọ́lẹ̀ tó fẹ́ máa sọ táyì kọ́rọ̀ gidi ní sọ. gbogbo ọ̀tẹ̀ tó ń pa àwọn òṣè kọ́lẹ̀ tó bá mà kọ́ dáa. ẹ jẹ́ àṣẹ àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má dẹ́rù bà wá. àlẹ́ má dùn wà wù máa ẹ jẹ́ àṣẹ àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ jẹ́ àṣẹ àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀bẹ̀ náà lè ní o tún bẹ̀ yìí. àwọn bàbá wa ń fi àyè yìí wọ́n tún fi bẹ̀ yín náà ni. à ń pa ilé torí báwa yìí pé bẹ̀ yẹn ilé ìyá wa ni. bàbá tí bàbá tún kú sí lọ́wọ́ báyìí tó jẹ́ ìyáálé wọn àgbà tí wọ́n fi lọ́dọ́ náà ìyá àbàdàn lápè wọn. àníyá wa tí bàbá wa kú sí lọ́wọ́ gẹ́gẹ́ ìyá ìyá àbàdàn lápè wọn. ìyá àbàdàn ni wọ́n. àwọn ìyá ẹdẹ wọ́n tẹ̀lé. àwọn ìyá wa lẹ́dẹ̀ tẹ̀lé. ìlú wo láti mọ lọ lè ṣe àrífín sí wọn bẹ̀ gbogbo àwọn ìyá tí ń ka ìdá àti mọ sàrífín sáwọn ìyá wa. àbíkú wa bá ṣe àrífín sáwọn. eléyìí ibú ọmọ lọ́wọ́ lè tẹ ilé ìyá rẹ̀ lójúmọ́lẹ̀. eléyìí ibú. eléyìí ibú ọmọ yóò mọ lọ tẹ̀lé ìyá rẹ̀ lójúmọ́lẹ̀. gbogbo àwọn ìyá wa tá à ń dákọ̀ yìí bá tẹ̀lẹ̀ mọ́lẹ̀ yóò dùn wọn. káàbọ̀ òsì láyé. gbogbo èyí kẹ́ ẹ lé ní iṣẹ́ Ádámù Abẹ́là ṣe ó kùn tó ní. ẹ̀mí bàbá gbáyé gbogbo tí wọ́n fi bú bàbá nílọrin níjọ́ tí ń bọ̀ wá sọ́dọ̀ yín tí wọ́n yín lọ́lẹ̀ pàwọn ẹyẹ ní kéwú ìpè lọ́lẹ̀ pàwọn ẹyẹ ní kéwú wọ́n bá ké tán wọ́n fò lọ wọ́n orí ni wọ́n ń gbé jákèmọ́ yìí ṣe màádàrà kalánù ìmáàmù jákèmọ́ ó ti ràn mí lọ́wọ́ lérí mọ̀ ọdún tí mo fẹ́ sọ yìí yín padà sàgbà fáfá ni toríjọ́ tí máa sọ tí ọ̀dà wà lálẹ́ àmọ́ bí èyí tó sọ lánàá èyí tí mo padà rí ìtàn ìpínlẹ̀ ní síbi ọ̀rọ̀ tó dà. àbáwá jẹ́ pé. ọ̀sẹ̀ àǹkàlí níbẹ̀ ó sì fi kímọ̀ náà gbé ọ̀rọ̀ náà kalẹ̀. ìmáàmù jákèmọ́ ọlọ́run jọ dá fún ọ. Àmín ya Allah. tó ọmọ ìlú kọ́fọ́. èmi náà rí ló ń ká yé rẹ̀ mo rí ló ń bẹ́ ìpè kí sùúrù yọ ọmọ tán ìta àwọn nínú ọmọ bú níjọ tiẹ̀. èyí tí wọ́n á rò ní ara mi pé nígbà wọn fẹ́rẹ̀ sí mo wá wọ́n dá àfáàjà kú má lè ná. Allahu akbar. sùúrù rẹ̀ lè tó yìí ṣé sùúrù rẹ̀ lè tó báyìí. a máa sọ̀rọ̀ tó dá o àfáà sọ̀rọ̀ tó dá o akọ̀rọ̀ kò sí dára fún máa ń já pọ̀ ẹ̀. ọ̀yàn lọ́tọ̀ọ̀tọ̀. torí pé gbogbo ọ̀rọ̀ náà wọ́n sọ ọ́ dáa wọ́n sì yàn lọ́tọ̀ọ̀tọ̀. àwọn bàbá wa tí wọ́n bẹ nìbàdàn yìí àwọn ò ní í ṣe àìlójútì sí wọn tàbí ọdẹ bọ́lọ̀. àmọ́ ẹ̀ ti ń takùrà á bọ̀ ọjọ́ ti pẹ́ bẹ́ẹ̀ yìí náà ti rí tẹ̀lé àti ṣe ọjọ́ ti pẹ́ sí wọn ọmọdé náà ti ṣe ti yí bọ́. ìwọ tó ń sọ yìí
ẹ̀yin náà ti ṣe tí ìbọn ọjọ́ ti pẹ́ àmọ́ tẹ́yìn ṣe báwa kò tó táwa ṣe fún yín kò tó tẹ́yìn ṣe fáwa ó sì lákọọ́lẹ̀ o gbogbo tí mo bá sọ láyé tí ọ̀la kọ́lẹ̀ kò sí ìdí sọ̀rọ̀ tí ọ̀la kọ́lẹ̀ ẹ̀yin lè máa sọ̀rọ̀ tí ọ̀la kọ́lẹ̀ àwọn àtàtà bàbá yìí sọ fún ilé yìí tí ọ̀la kọ́lẹ̀ ìmọ̀ àwọn ọmọ pé iṣẹ́ ẹ̀bù kọ̀dá kí àwọn afẹ́lá máa wọn. inú ẹ̀ tọ́kọ́ dàgbọ́sẹ́ Adam Abdallah ń bẹ̀ ọ́ tó ní kí wọ́n máa lọ lọ́rin yàgò yàjú wọ́n pè lọ́dún náà àké tí bàbá ní àwọn bá wá sí gbogbo ìtọ́jú bá ní kí n máa lọ lẹ́kọ̀ọ́ burú jù ẹ̀ ti ní kí lọ́ọ́ máa lọ lé nìbàdàn yìí láti 1919 kí Adam ó fèsì ẹ̀ kéré lọ́jọ́ tí Adam sọ pé láti 1919 bẹ́ẹ̀ ni láwọn tó sáà gbọ́ṣẹ́ Adam Abdallah torí pé àwọn èèyàn rò pé bóyá tí Adam Abdallah lẹ́ nínú sí rárá gbogbo olú lọrin ṣe ẹ máa tó ṣẹlẹ̀ sábà gáyé nílẹ̀ o bàbá gáyé nílẹ̀ láyà ṣe ẹ máa bí wọ́n ti tákùrà rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ náà ṣe ẹ máa tí wọ́n bá ra wọ́ ṣe ẹ máa tó gbẹ̀yẹ̀ ẹ má jà á ṣe ìmọ̀ nígbà àbáta ìlà dábì débẹ̀ ṣe ẹ máa tó ṣẹlẹ̀ ìbẹ̀rẹ̀ àkọọ́lẹ̀ yìí o yẹ ẹ̀ náà sí yìí máa gbé jáde láàárọ̀ yìí. Isbahu dirasatil adabi. ṣé ṣe Adam Abdallah mi. Diyari Nigeria. èyí ò ní mọ iṣẹ́ Muhammad Kamal dín bàbá wa ilé wọn sì gbà tó ní wọ́n ṣe Rabita sẹ́yìn mọ́ fún ẹ̀. tó fi ní àwọn bá kankan wọn lọ bẹ́ wọn ilé ayé wọn làwọn lọ́jà wọn. wọ́n mọ tẹ́ ẹ sí pẹ̀lú àfa àwọn yìí láti jẹta. ìtẹ́ ẹ sí òun bẹ́ẹ̀ yà yìí o òun sí orin tí wọ́n ń pè ní àdílé ìṣáájà lára bí iṣẹ́ ọmọ tó fà á. rárá má jẹ́ kọ́ ibẹ̀ kí n lọ èyí kan ṣe àkíyèsí káwọn yóò lè rí i pé ìjẹ̀sìn kẹ́ńjà yàwọn ni. 1919 láti bẹ̀rẹ̀ tẹ́ ẹ ti ṣe sìgá tẹ́lẹ̀ táwọn àbá wa. tẹ́ ẹ yọ wọn lọ́kọ̀ kan. tẹ́ ẹ yọ wọn lọ́kọ̀ kan ẹ ṣe tàbá àgáni kó tó kan bàbá Sheikh Adam táwọn sọ̀rọ̀ wọn yìí. àti bàbá wa Tajul-Adami. àti bàbá wa Sheikh Tajul-Adami gbogbo. ẹ̀yin ẹ̀ wá dé ní ìsìlẹ̀ afẹ́mọ̀ yàwá lọ́tọ̀ọ̀tọ̀. tẹ́ bá gbé bóyá ti mọ́kàsì ni ti mọ́kàsì wo tẹ́ ẹ gbé ti mọ́kàsì ni ṣé gbogbo àwọn yìí náà mọ́kàsì ni wọ́n àwọn gbogbo àwọn bá ti kà yìí. tẹ́ ẹ sì ń bò wá lọ́rọ̀ ẹ sì ń bò àwọn bàbá wa lọ́rọ̀. wọ́n dà pòfẹ́sọ̀ sọ ètò àwọn bàbá wọn àwọn bàbá wa tí wò lára bá wa wọ́n mọ̀ fún báàgì ìdíwó fún wọn báyìí. wọ́n máa kọ́ ké àwọn afáàlù àwọn ọmọ kéwòn àìsèkọ́lá yìí. sọyí àìsèkọ́lá yìí sí wọn mọ̀tàn owó ẹ̀ sí wọn mọ̀tàn owó ẹ̀. ó ní tán ìtàn náà bẹ̀rẹ̀ àná. ìtàn náà bẹ̀rẹ̀ àná. Bàbá jẹ́ kárí newspaper náà. Kóòtù láti gbé jáde. Nígbà bá di bẹ̀ yín kà. Ó ní tán ó tún kù kan náà o. Nígbà tí bọ̀ ayé yìí lọ sọ̀nù mọ́ ọ lọ́wọ́ o ti mú ọ wa wọ́n mú bá mi yìí. Evidence. Tí bàbá Arísokọ́lá pìtà ara rẹ̀ tí wọ́n interview rẹ̀ fún ara rẹ̀ pẹ̀lú ẹnu ara rẹ̀ mo ti kí ìwé náà ní 1992 ni. Kébù olóṣèlú tí wọ́n ń pìtà pépà sọ pépà gbé ìgbé àwọn ọba lówó bóun ṣe gbàgbé bàjẹ́ ni lọ́dọ̀ àwọn bọ́ọ̀dà wọn
lòun ti kọ́kọ́ ṣiṣẹ́ tó ń lọ jàgbági. ICI wọ́n padà wá kọ̀ndẹ́tì wọn mọ́ ICI níbi tóun ti ń ṣe dílà fún tóun gba gẹ̀mọ́lé 20 tóun ta nígbà tó wọ́n fún wa mọ́ nígbà gẹ̀mọ́lé 20 ó wá wá àfáà lọ́rin kan ó wá lọ. Àfáà lọ́rin kan. Ó lóun wá àfáà lọ́rin kan lọ kí àfáà yẹn gbà wọn yìí sọ fún tó kù ká tàlẹ̀ sí ike àfáà yẹn gbà wọn ẹgbà wọn àwọn kan wọ aláàyè kò sówó bóòlù àwọn ṣe lówó àbáwá ní àkówó lẹ́wọ́ káàkiri ẹ máa bá àmọ́ tó àwọn oláfẹ́ ilẹ̀ ní ìsẹ́yìn Ìlọrin wọ́n pè é kò sí tẹ́lẹ̀ ṣe fún yàn ẹ bá mi bẹ̀ lọ àbájá aláàpá oníkàwọ́ á sì bọ̀ bẹ̀ lọ àmọ́ ọmọ padà yà yín níjọ́ mẹ́sàn-án àdìsẹ́ kọ́lá ló fẹ́ mára ìpìtà ìwọ̀n lọ dé ìtumọ̀ gbọ́ ní pólí òun máa mọ̀ túbọ̀ kan wọ́n bẹ́ẹ̀ tó bá lọ níjọ́ mẹ́sàn-án. Ìmọ̀ mọ̀ àǹtú. Ó ní àlejò mẹ́sàn-án báyìí kan mọ́ wa ó ti dolówó náà nù ó ti dolówó. Òun máa ń jẹ́ bíẹ́rẹ́bíẹ́rẹ́ àwọn ẹ̀kọ́ bá bẹ̀rẹ̀ sí gbà tó ń. Wọ́n gbé òkú yìí nílẹ̀ àwọn sọ ní distributor. Wọ́n gbé òkú bẹ́ẹ̀ wọ́n tún kọ́ máa tajà sùn. Owó tó yẹ kó pàtó wọn bẹ̀rẹ̀ rẹ̀ 300 pounds ló fi bẹ̀rẹ̀ rẹ̀. Òun ti ní pé pàtó tó lọ́ fi yí ko òun ti ní 1 million pounds nínú àkáǹtì. Tóun ta gbọmọlé 20. Interview ló ti sọ. Òun wá padà lọ́dọ̀ àbá ẹgbẹ́ àbá ẹ̀jẹ̀ sí ó ti ṣe. Kí lẹ fẹ́ kó wọ́n ṣe fún yín? Kí ló fẹ́ kó wọ́n ṣe fún yín? Kí lẹ fẹ́ kó wọ́n ṣe fún yín? Àbá ló ní ká tó ṣe fún mi. Ọlọ́run nìkan ló lè ṣe kẹ́kẹ́ fún mi. Àwọn bàbá wa. Àwọn bàbá wa. Òun ọgbọ́n bá wà ṣe kẹ́kẹ́ àbá ní bá wà ṣe kẹ́kẹ́ lọ kọ́ mọ́sálásí sì máa fún olóúnjẹ. Máa lọ kọ́ mọ́sálásí káàkiri sínú yìí mọ́sálásí ọ̀pọ̀ bẹ́ẹ̀ máa sì máa fún olóúnjẹ. Ẹni tó wọ́n gbà lọ́wọ́ rẹ̀. Nílé kọ́ ọ̀rẹ́ bá yín kọ́ lọ yín àbá nílé àwọn bàbá àwọn lọ́wọ́ abẹ́ wọn sì ní pọ́lísì. Kọ́ bá fẹ́ kọ́lé fún wọn lọ kọ́ mọ́sálásí. Ẹ̀mbẹ̀ ní èyí yọ sí yín. Olóṣòro fún yàn kí lọ́mọ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn wà pé kàlàfà lórí náà. Ààrin kàlàfà lórí náà. Níjọ́ tí àṣírí yóò tú ẹ̀gbọ́dọ̀ tóbi. Àwọn abẹ́ kún mọ́sálásí kọ́ nílọrin. Lójú ọ̀nà kó ṣe wà nígbà náà. Ọba àlọ́rin yìí. Ṣé lẹ́ẹ̀kan sí ni. Wọ́n lọ òyà sí wọn. Wala taksha. Wala hawla. Wala quwwata illa billahi al-aliyyil azim. Ó wá yẹ kọ́mítì. Bàbá ní wọ́n lọ fọ́ọ̀mù kọ́mítì, wọ́n á fọ́ọ̀mù kọ́mítì. Wọ́n wá ní wọ́n lè káàkiri gbogbo ilẹ̀ Yorùbá náà. Àwọn tó máa ń lọ. Nínú àkọ́mítì tí wọ́n yà Justice Ahmed Gbẹ̀gọ́rẹ̀ ti bẹ̀bẹ̀. Rahimahullah. Ìgbé kọlọ̀ lè yá torí pé ọba wa iná wọ́n gbé bàdàn. Ìgbé lọ ìmọ̀ ayé àìsíkọ́lá kí ni ìrànwá lọ. Ìjọ tí ìjọba àìsíkọ́lá ló táyé kó face to face. Ìbí wá bá wọn lọ. Mo bá wọn lọ. Jọ́sá mọ̀ ní mo bí lọ. Àwọn adélé àìsíkọ́lá. Ìjọ ni mo kàwé o. Tí mo kàwé o. Tí mo kà ní ìrìnàjò náà. Nígbà mo ti bàjẹ́ lé mo wá lọ wá. Torí yóò ní. Torí yóò ní. Àwọn adọ́dọ̀ àìsèkọ́lá. Abáńdẹ bùkátà wálẹ̀. Àìsèkọ́lá ní la ilaha illallah. Èyàn náà lọ ní ti ṣe báyìí. Ẹlẹ́gbàálé. Èyàn tó wọ́n gbà lóde. Justice ẹlẹ́gbàálé. Èyàn tó wọ́n gbà lóde. Owó tẹ̀ wá káàkiri.
Ilé owó làwọn afáyé tó kólé wọn ọmọ tí ṣe wọn. Ṣùgbọ́n náà tóbi kí ilé owó ni wọ́n tó kólé lérí owó ọmọ tí ṣe wọn. Jọ́sìn ní èmi tí wọ́n á rí pé bó ti sọ ìkẹ́kẹ́ ti hàn àti pé ọ̀rọ̀ jọ́sìn ni tí mo kà ló fẹ́ dálẹ̀ yìí o mo tẹ́tí dáadáa. Mílíọ̀sì tí wọ́n fún wa Màtínà ọ̀dà gbóná. Mo ní ẹ̀jẹ̀ agbótẹ̀ sí ọlọ́ọ̀bù àfá mi. Jésù ọgbà àdúrà rẹ̀, Jésù àṣàtì máa dánù. Bẹ́ẹ̀ ni àlejò pẹ̀lú Jésù ọgbà àdúrà rẹ̀. Jésù pété yìí náà. Ó tún ní tán. Ó tún ní tán. Aláwàdà kan ni wọ́n bá rí yẹn. Wọ́n sì máa fẹ́ nílé púpọ̀ ọlọ́pọ̀ yá fẹ́ àwọn náà. Lọ́sí ti wá kí ló wá ṣe olóògbé kó jẹ́ ẹjẹ́ wá bèèrè ní àyè owó yìí. Wọ́n láì sóbi láìlà sí láìlà ìlà wa. Ó wá sí bí ayọ̀ bá fọ́ra yìí, olóògbé lọ́dọọdọ gbogbo owó tẹ́ ẹni tó ní owó yìí. Justice lọ́nà wo? Ọ̀nà wo la fi lówó ní bẹ́ẹ̀ ni? Ọ̀nà bí tẹ́ fi gbà lówó. Ibi pé gbà tó wò lówó tó ń ké gbàjáre owó lọ. Tó wò lówó tó ń ké gbàjáre owó lọ. Ìyá kò yé ọ̀dọ̀ yín ló ń wá. Ọ̀dọ̀ yín ló wá. Ẹ̀yin lẹ wá ṣiṣẹ́ fún lẹ sí àbá fún owó òfin. Ó ní wò fún ológun, àwọn ti káàkiri ológun, ó ti káàkiri ológun. Ó ní tó wọlé dé ní pé hàn tún wọ́n fún un dé. Tó ń mú láàrin ọjọ́ mẹ́sàn-án, ó sì dolówó. Táwọn àfáà náà wọ́n náà fẹ́sì. Allahu Akbar. Àfẹ́sì ní Ìbàdàn, àfáà sáyé. Àfáà wa. Àfáà wa gbà. Ibi àfẹ́sì ni àfáà wọn tó ń gbé òun dáyé. Àfẹ́sì. Bàbá wa àfẹ́sì ni ó bí wá. Ẹ̀ẹ́dì kí mo ní kò dá fún ẹ sínú ìwé. Wọ́n dá fún wọn sínú ìwé. Wọ́n ṣe ń gbà lọ́pọ̀ àbá rẹ̀ tán, wọ́n ṣe bírákẹ́tì wọn kan with head. Wọ́n suspended ọ̀dà pẹ̀ sínú ìwé. Nígbà tí ẹ̀kọ́ tàbí ọlá ní ìṣẹ̀lẹ̀ ọgọ́gùn sẹ́ẹ̀bì yóò sí. Ọlá àfẹ́sì. Ọlá àfẹ́sì ló bí wá ní. Àwọn ni wọ́n ṣiṣẹ́ náà fóun fi dọ́lọ́. Òun sì béèrè pé kí ni wọ́n ní bùkátà lọ́wọ́ láwọn ní bùkátà fún ọkọ̀ mọ́sálásí ni. Òun béèrè pé kí ni wọ́n ní bùkátà lọ́wọ́ fi ṣẹ̀sọ́ fún wọn. Wọ́n yàwó ní kọ́ ọkọ̀ mọ́sálásí kàdí. Kó o sì mọ̀ báyìí ló jẹ́. Kó o sì mọ̀ báwọn èèyàn ló ń jẹ. Lòun fi pa wọ́n tí òun sì máa ń gbóúnjẹ wá fún wọn. Òun máa ń gbóúnjẹ wá fún wọn láti gbà náà. Ọlá àfẹ́sì ni. Àfẹ́sì ni ó bí wa. Bàbá wa. Allahu Akbar. Àfáà wa. Tẹ bá wá ní Abíọ́lá lọ́kọ́ Rabita lónìí, tá a bá sọ pé àfẹ́sì ni kí ló wúlò bẹ́ẹ̀. Àtẹ ìbálẹ̀ àìṣe kọ́lá, òun ló kọ́ Rabita, tẹ̀lé ń gbọ́ báwọn àbá àgbà. Àfẹ́sì sọ gbèsè ni. Tọ́jẹ̀. Tí máa ní wọ́n fún sí àjọ àbẹ́lá, bó o ti wí. Má sọ gbogbo ẹgbẹ́ ti wí, bó o ti wí. Òdìsáàmù bẹ́ẹ̀ ti yù, òdìsáàmù bó o ti wí. Wọ́n já yìí fún bẹ́ẹ̀ bó o ti wí. Kí ló ṣe? Bó o ti wí. Tí máa ní wọ́n fún sí àjọ àbẹ́lá, owó darí nìkan. Owó bàbá rẹ̀ ní fún. Èyí tó yẹ ń sọ. Wo gbàgbé àná. Ìdá
ẹ̀ sì gbọ́dọ̀ tó lò. Allahu Akbar. Ọlá kọ́lẹ̀ inú ìbẹ́nu pípa yìí. Ẹ má jẹ́ adara wa rú. Ẹ má jẹ́ adara wa rú. Gbogbo tí máa ń gbé inú ilé ẹni wọ́n sọ fún yín ẹjọ́ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ má dàgbò rú. Ẹ fèsì pọ́blẹ́mù yín kájọ fèsì ẹ̀ papọ̀. Ìtí máa ń gbé inú ilé ẹjọ́ máa gbé bẹ́ẹ̀ ni o. Kóró tó ṣe ká tó lè pàdé ara wa. Ìtọ́ bá dá ènìyàn sí nínú ní ọdún jẹ́ ìlẹ́nu. Ẹgbẹ́ hàn ìtànbẹ̀lẹ́ wa bá ìtànbẹ̀lẹ́ wa bá kí ní bẹ lọ́wọ́ yín ibẹ̀ lọ́wọ́ yín lẹ̀ kọ́lé. Bọ́ bá jẹ́ tàtọ́ dáa. Kéde ká ní mo ti bá sọ̀rọ̀ báyìí tí máa sọ̀rọ̀ báyìí àwọn wáyé kó sì sùn kẹ̀. Láàfáà sáàfáà ẹni tó orí tó ń pè bọ̀ láyà. Tó máa wá sọ̀rọ̀ wá lórí mú sí sùkẹ̀. Sẹ́lẹ̀sìn yọ. Ẹwà àwọn èèyàn ti ń ṣe. Ọ̀dà àwọn lọ́wọ́ ń gbọ́ lẹ́nu ọ̀nà. Ìwọ ni wọ́n wá jáde fún mi níṣẹ́ kókò rí bẹ́ẹ̀. Kì í sẹ́ẹ̀dì pépà yìí sí ọ. Kì í sẹ́ẹ̀dì ẹ̀ sí ọ. Tiẹ̀ tí o wá lù gẹ́gẹ́ bí dátà rẹ̀ kò gbé jáde. Gẹ́gẹ́ bí pòfẹ́sọ̀. Gẹ́gẹ́ bí pòfẹ́sọ̀. Ibi tí wọ́n ti ń gbá wa wá létí. Inna lillahi wa inna ilaihi raji'un. Rárá. Àmẹ́nu máa lọ kó wáyé tó jẹ́rẹ̀ ẹ̀. Jákèmá yìí ti sọ̀rọ̀ tó lánàá. Gbogbo tí wọ́n mú sí Ádámù sí jọ sí ọ̀padà sẹ́. Èrò sí Ádámù náà ọ̀padà sẹ́. Àwọn tó bí wá rí tán, ibẹ̀ ẹ̀fẹ́ bá wọn lọ papọ̀. Ṣé Ádámù sì ṣáájú? Ibẹ̀ ẹ̀ má yóò rí bẹ́ẹ̀. Wọ́n á rí pé ìbẹ̀wọ̀n ni ilé àwọn ni kálukú ní jà fún ìran rẹ̀. Táwọn bá wá jọmọ lọ́rí táwọn lè pàdúpọ̀ máa wà Haúsá. Kí làwọn bẹ́ẹ̀ fi ran ìran àwọn lọ́wọ́ ló jẹ́ kí ṣe Ádámù ọba Haúsá jà nígbẹ̀yà ayé gan-an. Tírù mi kékeré náà fi dìde tẹ́mi náà kọ́ ní sí bàbá mi. Ìdí mo ní ẹ má yẹ ká sọ̀rọ̀. Bí mo ti wà lóyà tó yìí náà, mo kù sí nìkan o. Ọlọ́mọ ìjà rí. Àmọ́ra àfáà mi ṣe mílíọ̀nù nísì bí ẹ ti wá sọ̀rọ̀ wọn. Pèsè tí bàbá mi jà sí náà nì. Tó ló wọ́n lọlé. Wọ́n tún wá délé wọn tún wá fúnlẹ̀ mọ́ wọn. Wọn ò já lókè ọya nísì. Àwọn tó jára lé. Tí àwọn arókè ọya tún fi ẹ̀yìn náà jẹ́ àwọn ẹ̀dì sí. Ike táwọn bá promote yín, máa ti promote bàbá yín tọ́jú Ádámù yìí. Ẹ̀yin náà tó ẹ̀tún yà kàn máa lọ lé ayé. Wọ́n fi ẹ̀jẹ̀ wá títí dì sí. Ìtàn yìí bẹ́ẹ̀ ìdá ẹ̀jẹ̀ tí mo lẹ́nu lẹ́pà àti mo lọ. Kí lẹ̀ ń dà lórí sí? Bí àwọn sọ̀rọ̀ bá tẹ̀lé ṣe Ádámù Abdallah àmọ́ ní sí wọn lẹ́bi. Ẹ̀yin tẹ́ ẹjẹ́ tí wọn ló burú fún jù. Ẹ wà ní ẹ̀ tí bàbá fi ń ṣe ipe àwọn Haúsá yìí wọ́n ṣe kí ni wọ́n ti lọ. Ìní wọ́n ti jìnnà. Òní gbogbo dírámà tẹ́ ẹ̀ ṣe àwọn orí yìí o. Gbogbo dírámà tẹ́ ẹ̀ ṣe nísàlẹ̀ o dírámà tẹ́ ẹ̀ ṣe o. Ẹ sáàmà stéèjì ẹ lọ bá náà. Bẹ́ẹ̀ ni yóò ṣe Ìsìlámù mọ̀ sọ́ máa kó bẹ́ẹ̀ ni. Ẹ máa stéèjì ẹ lọ. Àtẹ̀yìn àtàwọn gómìnà yín àtàwọn ọba yín. Wọ́n dìde lẹ̀, bàbá ló dìde fún yòó. Ọwọ́ àlọ́ kálukú lójú tán. Lọ́ọ̀tún olósì, ó gbé Rabita yìí kalẹ̀. Torí bàbá wa mọ̀.
ìpè Rabita àwọn tí wọ́n fẹ́ fi ṣe gan-an ẹ̀sìn wọn fi dálẹ̀ àwọn òṣèlú wọn fẹ́ fi ṣe òṣèlú ẹ̀sìn wọ́n yẹ sàlẹ̀ pọ̀ lórí yìí kàtìrà má jẹ ẹ bá funfun a máa jẹ eléyìí kò gbé jáde náà eléyìí kèétí kan tíra mẹ́rin mo fẹ́ kà lónìí gbé jáde náà. ẹ̀yà arúgbó tíra mi. Dèwà kìíní. Al-Islam dínú wa dawla. Al-Islam dínú wa dawla. Bàbá gbà pé Ìsìlámù yìí ẹ̀sìn ní ìjọba àkànnàsì òun náà. Ẹ̀sìn ní ìjọba àkànnàsì. Bàbá gbà pé Ìsìlámù ẹ̀sìn ní Ìsìlámù kún mọ́ ìjọba tó ní. Ojú ewé keje ni mo ti fẹ́ kà. Page 130. Sọ̀rọ̀. Bàbá wa fẹ́ define méjèèjì wọ́n fẹ́ sọ méjèèjì bọ̀ wọ́n fẹ́ sọ àdínà àti dáwọ́dà wọ́n fẹ́ sọ pọ̀ mọ́ra wọn. Kí ni wọ́n wí bẹ́ẹ̀? Wàdí. Bàbá ní ẹ̀sìn bẹ́ẹ̀ yìí ni. Wàdínú wahdahu ruhun bila jasadin. Ẹ̀sìn. Wahdahu. Téèyàn máa ń ṣẹ̀sìn lásán bó ti wà. Nílẹ̀ Yorùbá lónìí o. Tẹ́gbẹ́ ìpèpèsì náà la pèpè ìpèpèsì la pèpè bí ẹ̀mí tí ò lára ni. Bàbá ní bí ẹ̀mí tí ò ní ara ni. Fad-dawlatu wahdaha jasadun bila ruh. Kéèyàn sì gbéjọba kalẹ̀ kó ní dáwọ́lá tí ò sẹ́sìn bẹ́ẹ̀ nígbà tó lára tí ò ní ẹ̀mí ni. Fal-Islam dinun wal-muslimuna dawlatun. Ẹ̀sìn gbọ́dọ̀ tóbi. Ìsìláàmù tẹ́yìn ní o ẹ̀sìn ní. Kí ni ìjọba rẹ̀? Ó lára mùsùlùmí. Kí ni ìjọba rẹ̀? Ó ní àwa mùsùlùmí. Bàbá gbélé kéwú kalẹ̀ igbe kí wọ́n máa kọ́ ìsìláàmù ní ibẹ̀ sẹ́kọ̀ọ́. Ó ní kí wọ́n á gbé ìjọba kalẹ̀. Ìgbà ọ̀nà wọn á gbé ìjọba kalẹ̀ ó ní kí gbogbo wọn parapọ̀ ní ojú kan náà. Ó gbé dáwọ́lá rẹ̀ ó gbé sí Ìbàdàn. Dáwọ́lá ìsìláàmù tí bàbá tọ̀ wàhálà fáwọn ará ilẹ̀ Yorùbá lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ wọn ní kéwúká. Òní Rabita yìí. Rabita yìí ṣe lé kéwù. Àmọ́ ó fi constitute àwọn àfáàní. Lẹ́yìn dáadáa ò lè ní kìyàmù dáwọ́lá kí wọ́n lè ní ìjọba. Ike tá a bá parapọ̀ bá a bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan pẹ̀lú ìjọba kò ní ṣe sọ. Ẹ̀yin náà sọ nínú ọ̀rọ̀ yín ipe Rabita nìkan ìjọba ṣe kí ló recognize. Bàbá lórí pé ìparapọ̀ kẹ́hìn mùsùlùmí ọ̀parapọ̀ òun ni dáwọ́lá yẹn ló fi di pé sáré káàkiri gbogbo ilé àwọn àfà lẹ́yìn pé ó yẹ ká ṣe kí kàyẹ̀ Rabita tẹ́ pé yóò mọ gbẹnu wá sọ kí ọ̀rọ̀ ọ̀kan nù sí Islamic Nigeria yìí kábẹ̀ òní o Islamic Nigeria yìí ọ̀lẹ́ méjì sí mẹ́ta ní kábẹ̀ ònwárò tó abẹ́ka ni mashakil muslimin al-hadira mashakil Islam bẹ́yìn náà wá ẹtìmúdé bẹ́yìn náà wá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ti pọ́n ẹ̀yìn ó ti pọ́n ọ̀rọ̀ inú bẹ́ẹ̀ ọ̀rọ̀ inú bẹ́ẹ̀ o gbọ́dọ̀ sọnù ọ̀ya. lilmuslimina fi gadi afirikiya mashakilu mumathila. sẹ́yìn bàbá yìí pé ìjọba ìdí mùsùlùmí yàrá pé mùsùlùmí only problems táwọn mùsùlùmí ní generation yìí. mashakilu mumathila tún lè mashakili ikhwanihim. ọjọ́ mùsùlùmí àti bẹ́ẹ̀ gbogbo ayé. fi sa'il anahil alam. irú mùsùlùmí àti bẹ́ẹ̀ Yorùbá yìí náà bẹ́ẹ̀ káàkiri gbogbo ayé lọ́kọ̀ọ̀kan. wa mashakilu mughayiratun wa mudha'ifatun tazidu tin. àkòrí ìjọra wọn bẹ́ẹ̀ problem mi jọra wọn tó bá ta yé lọ òní ọ̀jọra wọn. minha
mushkilatul qiyada. Ẹ̀rù kan ẹ̀gbọ́dọ̀ tó ní. Àkọ́kọ́ mushkila tí Islam dá Mùsùlùmí ní mushkilatul qiyada. Wa hiya fuqdan. Kí ló ń pè mushkilatul qiyada? Lack of leadership. Lack of leadership. Àwọn Mùsùlùmí ò ní ẹni tí ọmọ darí wọn. Ọ̀yà fúkìdánù kìíyàrá ti láti tajma'uhum tahta rayatin. Wọn ò ní kúndìá kan, wọn ò ní organisation kan tí ó pa gbogbo wọn pọ̀. Tahta rayatin. Lábẹ́ àṣẹ kẹ́lẹ́. Wa tuwahhidu sufufahum. Tí ó sì sọ ẹnu wọn dọ̀kan. Wara'a khalifa. Lẹ́yìn ẹnìkan ṣoṣo tí ọmọ sọ̀gá fún wọn. Aw imamin. Àbí lẹ́yìn ìmáàmù kan tí ọmọ sọ̀gá fún wọn. Yatakallamu bi lisanihi. Tọ́yẹ kẹ́bí ìmáàmù bá sọ̀rọ̀ pẹ̀lú ẹnu wọn ni ó sì kí yóò máa fi sọ̀rọ̀. Wa yahmilu thimarahum. Tí ó sì máa sọ gbogbo ọmọdé àbọ̀bọ̀ wa níbi gbogbo ẹ̀tọ́ wọn. Wa yudafi'u an huquqihim. Ẹ̀tọ́ wọn yóò bá wọn gbà lọ́dọ̀ ìjọba ni o àbí lẹ́yìn mi. الجمعيات الإسلامية موزعة في مختلف الأغراض والاتجاهات. Bàbá náà dílé Yorùbá abáwa lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn societies wọ́n gbọ́dọ̀ gbà. Eríṣiríṣi nǹkan ni wọ́n ṣe bẹ́ẹ̀. Tasmawu jàjà ni wọ́dà tààràtà ni. Wọ́n kà sẹ́gbẹ́ ni. Kéèké wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe kí o tí wọ́n ṣe bẹ́ẹ̀. والطوائف الصوفية. Àwọn Súfí òun gba wọn lẹ́ Yorùbá náà. متعصبة لمختلف المشايخ. Kálukú ló ní àfa àti ẹ̀jẹ̀ ọmọ tẹ̀lé tó lè fẹ́ gbọ́ àfa mi. والطرائق. Yọ̀ọ́ máa tẹ̀lé ṣé yóò ṣe máa Tìjàníyà olùfẹ́ tẹ̀lé Kàdíyà olùfẹ́ tẹ̀lé Sàṣìlíyà olùfẹ́ tẹ̀lé kìíní bá àti bá wọn nù. Kálukú ó sì mọ̀ sọ pé kò sí tá a bá wọn ò tó. Kí lọ bẹ́ẹ̀ sọ fáwọn Tìjàníyà nísìn wípé ẹnìkan bẹ tó ti ṣe Ibrahim lọ tí wọ́n gbà. Mákàáyù yá ya bẹ́ẹ̀ náà. Kí lọ bẹ́ẹ̀ sọ fáwọn Tìjàníyà nísìn nílẹ̀ Yorùbá wọn nígbà ẹnìkan bẹ tó ti ṣe Ibrahim lọ wọ́n ní kọ́ ọdún pọ̀ ni. Wọ́n dájọ́ kú fún yẹn. Allahu Akbar. Allahu Akbar. Kí ṣe Ibrahim wọ́n sì tó kú lọ́mọ̀ máa kan lè tó jù wú lọ. Wọ́n ní kíkà ló tún lọ nígbà méjì. Ẹ má jẹ́ ó yá. Ṣé wọ́n gbà ní? Gbogbo ní wọ́n jọ fà pẹ̀lú ara wọn. Ṣé bí mo ti sọ kọjá? Táwọn nínú ìyá rẹ̀ lọ́wọ́ dì sí. Táwọn nínú ìyá rẹ̀. Kálukú ọ̀fàdìmọ́ ṣé òun rẹ̀ ni? Ó lè ní ṣé òun rẹ̀ lè pátátá. Oníṣẹ́ òun Yóò lè pẹ̀fọ̀n. Yóò lè pẹ̀lú. Ẹ̀rọ kẹ̀. Nínú tí wọ́n bá nísàlẹ̀ ìbẹ̀bẹ̀. ثم جاءت الأحزاب السياسية تفكك جميع الجبهات والاتحاد. Òṣèlú máa ń gbé. Onímú parties tí ò tẹ̀lé káwọn àbò ṣe pọ̀. Bó ṣèlú bá dé ẹlòmíràn pé ilẹ̀ Yorùbá ló wọ́n bá lọ, ẹlòmíràn pé ilẹ̀ Haúsá ló wọ́n bá lọ, ẹlòmíràn làwọn olówó ló wọ́n bá lọ, ẹlòmíràn ní Sàdámẹ́ ló wọ́n bá lọ. Wọ́n sì jọba wọ́ lọ. Àbí pé Sàdáyé ló wọ́n bá lọ. Bí iṣẹ́ Ádámù ṣe bá bẹ̀ wọ̀n nù. Sọ̀rọ̀ tí Ádámù abẹ́rẹ́ sí bí tán. وأول محاولة لتأسيس الجماعات الإسلامية حدثت ní 1948. Ibẹ̀ ẹjẹ́ àkọ́kọ́ kóra wájọ́ ẹjẹ́ àkóra àjọ kásọ̀ kẹ́nẹ́ káníkúnjẹ akẹ́nẹ́ ẹjọ́ ọ̀bẹ̀ Ìsìlámù sọ̀rọ̀ sóyè wọ́n bá pẹ́ kọ́nfẹ́rẹ́nsì kan Nàìjíríà sóyè ẹni tó pẹ́ kọ́nfẹ́rẹ́nsì náà wọ́n pẹ̀lẹ́ Alhaji Aminu Kudaisi níjẹ̀bú Òde kọ́nfẹ́rẹ́nsì àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe nísàlẹ̀ níláyé ní 1948 níjẹ̀bú Òde. Bàbá ní wàhálà kí n náà ó ìrìntàkàbà kẹtàkà kẹrìíra. Àwọn padà wá ní kó ṣe mistake jẹ. Bí káwé ni mo tẹ́lẹ̀ ìlà hẹ́pẹ́ síyàsí yìí gómìnà tàwa mistake rà rí. Bàbá ní àmọ́ gbà tí ó fi di pé kìíní yóò múlẹ̀ níjẹ̀bú Òde. Wọ́n padà sọ di pátí òṣèlú ni.
ètò gbé Rabita dìde bàbá wa rí pé akọyẹ káwọn náà ṣe kí o káwọn ṣe ní lẹ́yìn kí àwọn Haúsá torí máa wọn ti ní tiwọn ní àyè jàmbá náà sì sá ọ̀dàlú dọ̀la àwọn ti tẹ̀tẹ̀ sí kiri lọ òun gbọ́dọ̀ wá kan náà báwọn ọmọ ìyá àwọn ní sálẹ̀ tó jọ ọmọ ìyá àwọn bàbá wa lọ sọ bẹ́ẹ̀ tí ó lè kọ́ báyà jàmbá náà sì sá torí bàbá wa nù jàmbá náà sì sá bàbá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá sọ́ọ̀nì bẹ́ẹ̀ bàbá gbà pé àwọn Yorùbá ò ní bá wa gbogbo wàhálà tó bá ní ṣe bẹ́ẹ̀ yóò máa jẹ́ kọmíṣà fáwọn Haúsá ni wọ́n sì gbé àwọn antagonist kalẹ̀ fún náà bẹ́ẹ̀ inú antagonist náà gbé kalẹ̀ bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó bí Rabita nù. Ẹ̀tọ́ bí Rabita bàbá tó lọ pé wọ́n yẹ kí Rabita náà kọ́ wa tó fi jẹ́ pé lásìkò wọn dá lẹ̀ gan wọ́n náà bàbá kó gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá ní Sókótó tí bàbá lídìí wọn dé Sókótó. Ibẹ̀ kí wọ́n lè mọ̀ pé àfáà náà ń bẹ nílẹ̀ Yorùbá kí bàbá rògbòn náà Haúsá níjọ́ mi ní ma sọ yìí ọlá àkọọ́lẹ̀ ètí bàbá bá Haúsá fà lé kí Yorùbá lè nàró ọlá àkọọ́lẹ̀ kò sí tí bàbá àkọọ́lẹ̀ èmi náà sì kọ̀ tẹ̀lé lé kí Yorùbá má bàa gbẹ̀yìn. nítorí kí Yorùbá má bàa gbẹ̀yìn. Wọ́n mọ̀ sẹ́rú fẹ́ nìkan. Wọ́n mọ̀ sẹ́rú fẹ́ wọn fẹ́ nìkan ni bàbá mi ní ká fi Rabita ọ̀lẹ́ kó lè máa jẹ́ àpèjì. Káwọn náà lè gbẹ̀tọ́ wọn. Káwọn lè máa gbẹ̀tọ́ wọn lọ́dọ̀ ìjọba. Bàbá ló ní ìdí kọ́fọ́ yẹn. Bàbá mi sáwájú. Tí ní pè wọ́n, tí ní pè wọ́n. Nísìnyí wọn sọ pé ẹ̀yin máa tí bàbá lo Rabita fún wọn máa yẹ sọ̀rọ̀. Nígbà tí bàbá ń gbowó ń bẹ̀. Bí bàbá bá lówó ní sí bákàtí ó ti rí yóò máa tọrọ owó tó lọ sí tù nígbà tó fẹ́ lọ pẹ́ yáyé ṣé báwọn ara yín náà ní sọ pé bàbá jẹun gbèsè ṣé bàbá lè lówó lé kó tó máa jẹ gbèsè lọ sí tù. Ẹ̀yin náà lẹ́ni bàbá jẹ́wọ́. Ẹ̀yin náà lẹ́ni bàbá jẹ́wọ́. Bàbá jẹ́ ń sọ pé bẹ́ẹ̀ ń rò pé bàbá fi owó Rabita ṣe kẹ́kẹ́ nínú ayé wọn. Bàbá yìí náà wà lọ wọ́n bọ́ síwájú Ọlọ́run kù sáárà. Wọ́n tún ní bàbá òwò ọsibítù wọ́n tún jẹ́ àwọn lówó. Ẹ̀yin náà lẹ sọ bẹ́ẹ̀ kí bàbá tó ṣé bàbá yìí náà owó náà lọ́wọ́ kó lé tó wá tó bá wò. Ẹ̀rù jẹ́ sọ fún àbá rẹ̀. Sáà fẹ́ sí lówó tí kò ní. Ọmọ kẹrù ẹ̀ tún dé jẹ gbèsè lọ sí tù. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Èèyàn lọ sí títí ó kù síbẹ̀ wọ́n lè fẹ́ dá àwùjọ fún. Kí ló jẹ́ owó tó kó jọ bẹ́ẹ̀ tó lò? Yóò dà kẹsàn-án.
ẹ wo tí a sọ̀rọ̀ bí dàgbà ẹ wá sọ di mọ̀jùmọ́ àkàn tí wọ́n ní kẹ́ fi nàró ọ̀tẹ̀ lọ́wọ́ àkútẹ̀ ìdílé ẹ̀ ń dìtẹ̀. Rabita tí wọ́n gbé kalẹ̀ ó lè pa gbogbo mùsùlùmí yóò bá gbàgbọ́ lánàá lónìí ẹ wá sọ ọ́ di àyọ̀tẹ̀ tá a fi ń ya àwọn mùsùlùmí lọ́tọ̀ọ̀tọ̀. bọ́ bá wọn lọ́tẹ̀ kọ̀ bá dá ẹ wá fi ṣe character assassination. Kí wọ́n fi dúró níbi ẹ̀tẹ̀. àlè ètì yá lùsàsì. Ẹ fi ṣe character assassination fáwọn tó ṣe wàhálà sílẹ̀ pẹ̀lú ẹ̀mí wọn àtẹ̀jẹ́ wọn. ẹ fi ń bà wọn lóko jẹ́. Ẹ wá ń bà wọn lóko jẹ́ ń gbẹ̀yìn ayé. torí pé ẹ fẹ́ tẹ̀lé wọn mọ́ ẹ fẹ́ dá ti yín lẹ̀. Nítorí pé ẹ fẹ́ tẹ̀lé wọn mọ́ ẹ fẹ́ dá ti yín lẹ̀ tó lè máa jẹ́ ti yín nìkan. ṣé ẹ bá ti ní wọn bí tàbí tẹ́ dalẹ̀ sóun náà ní kẹ́kẹ́ máa bẹ̀rù mí lóko jẹ́. ẹ wo Yorùbá àfa àbúgbàdà ló kú ní sin bàbá wa ni wọ́n yẹ ìṣèkúra wọn lọ́sẹ̀ kan ni ẹ sọ fún mi kí ni wọ́n kó jọ síbi gbogbo ara mọ̀ wọ́n Ìbàdàn náà ni wọ́n gbé ẹ̀sọ́ aburú tí wọ́n ṣe fún yín bẹ́ẹ̀ ẹ jáde o mọ̀ sọ yìí kẹ́yẹ̀ yìí ó lè máa tó mú àwọn ẹlẹ́bọ̀ dìde mi o ìtọ́lọ́wọ́ wa fi san ilé ẹ̀sán gbogbo sẹ́tẹ̀ sí iná ìbọn sọ̀rọ̀ sí yìí. ọmọ èyí yé wa kálẹ̀ pọ́n tó máa ẹlẹ́bọ̀ dìde. àìmóore fáwọn tí wọ́n ṣe wàhálà lánàá. Ọlọ́run fún wa sọ náà sílé. Ọlọ́run fún wa sọ náà sílé oṣù yàrá ìjáde náà. Okùn bẹ́ẹ̀ ti pa. Ọkùn bẹ́ẹ̀ ti pa. Èyí ló ní máa sọ fún yín níjẹ̀ ẹ̀jọ́ pé ọ̀rọ̀ tiwa ẹjọ́ kò bẹ́ẹ̀. Pírọ́blẹ́mù yín kẹ́sì kí ni o? Kẹ́ fẹ́sì ẹ̀. Ẹ má fi ọ̀rọ̀ Rabita kọ́fà kẹ́kẹ́. Ìyọnu ti jòkó tì yín. Tọ́lá ọ̀fẹ́ fi san ilé san àìmoore. Wọ́n fi ń pè é pé ẹ papọ̀ láti pé kí ẹ fẹ́sì pírọ́blẹ́mù yín kẹ́ wá solution sí i. Ẹ má fi ọ̀rọ̀ ti àwa kẹ́ má fi díjú. Ẹ má fi díjú. Kọ̀sẹ́ni tí ọ̀gbọ́n máa kọ́ sẹ́nu sẹ́nu kọ́ wà jù. Àwọn ọ̀wá nísàlẹ̀kùn yìí o. Wọ́n la àyà nísàlẹ̀kùn yìí. A sì ní máa ń jà. Torí bọ́lọ̀ náà ti ń jà lọ́wọ́. Nígbà tó lọ́wọ́ máa ti wá ń jà lọ́wọ́ ìwòlé tiwa. Ọlọ́run ti ń bá ayé jà. Iná làwọn ọmọ ìyá ayé tí wọ́n dìde o. Wọ́n ní kẹ́hìn náà kàngara yín. Aláwọ̀ òní bá yín jà tó ń bọ́ lọ́wọ́ ọmọ tó lè sìn lẹ́gẹ́ tí ń bá yín jà. Àpẹẹrẹ náà làwọn ọmọ ìyá yín tí wọ́n dìde àwọn aláṣiṣe. Ẹ má wàá bà lọ́rí jẹ́ o. Ẹ fẹ́ pọ̀ kíláàsì ní kẹ́ ẹ fẹ́ràn àwọn káàdọ̀ fẹ́ràn yín. Torí tí wọ́n bá lọ yẹn tí wọ́n bá rí ṣe tán. Ẹ padà nígbà yẹn pé bẹ́ẹ̀ náà Ìlọrin jẹ́ padà kó wá àfẹ́jọba fẹ́rẹ́ sìn ẹ̀. Ẹ padà rí ẹ ìran. Torí tí wọ́n bá lọ yẹn tó bá ṣe déédéé. Ẹ rí i pé gbogbo yín ó túra jáde. Kò sẹ́ni kẹ̀kẹ́ tí ó lè fọwọ́ ẹ̀sìn. Níbẹ̀ yẹn tó bá fẹ́rẹ̀ sí tòótọ́ Ìlọrin náà padà kó wá. Nígbà wọn láìsè bá lọ sọ sí. Bẹ́ẹ̀ bá ti tún wá bàbẹ̀ jẹ́ kọ́. Tílẹ̀ bá fún wọn. Tẹ̀lé bàbẹ̀ jẹ́ kọ́. Ìtọ́ bá ti máa mú yín gbé bẹ̀ lọ. Ẹ̀yin náà padà ní kèfèrí. Ẹ̀yin náà padà ní kèfèrí. Wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ díẹ̀díẹ̀. Ìlú tí wọ́n ti lu ẹlẹ́hàá. Ṣèbí bá dàgbà ni wọ́n ti lu ẹlẹ́hàá tí wọ́n wọlé lẹ̀. Ẹ fura. Lóṣogbo bẹ́ẹ̀ ni. Ìlànà àwọn ẹlẹ́kùn tí ń lù yàn ní mọ́sálásí. Tí wọ́n tún yìnbọn. Láwọn ẹlẹ́kùn tí wọ́n tún yìnbọn sí Mùsùlùmí ẹ̀jẹ̀ dálẹ̀ kí lẹ́sẹ̀ sí. Ṣẹlẹ̀ wà ní tó ṣẹlẹ̀ ní ẹ̀fẹ̀ náà. Gbogbo yìí ní ìsìn ìjòkó.
kẹ́ ẹ sọ̀rọ̀ parẹ́ ẹlẹ́mọ fíkìú. Ṣé fíkìú lè kìtàbí lẹ́mọ ní àbí fíkìú lè hayat? Ṣé ẹ mọ fíkìú nù? Ẹ wá fẹ́ tẹ́lẹ̀, ẹ wá ń padàpadàpa, haba. Ọ̀rọ̀ ètò sọ gbogbo èyí sọ introduction yìí. Ìta sọ̀rọ̀ lé nílé ètí ṣe kíni o kì í wálẹ̀ iná ṣẹ̀ṣẹ̀ ń jó wọ̀ ni. Èwo ni ká máa wá béèrè ká máa wá bá ti paná mọ́ ká máa wá wẹ́ni tó sọ náà sí ilé. Bàbá tó sọ yìí náà. Sheikh Adam. Ìjọba wàhálà bá dé bẹ́ẹ̀ sì paná wàhálà ní kẹ́ wá o. Bẹ́ẹ̀ sì paná wàhálà ní kẹ́ wá bí wàhálà bá dé bàbá ti sàsọ́lẹ̀. Èyí ni ká máa béèrè pé ta ló sọ náà ní. Ẹ máa jà pé ta ló sọ náà sílé. Lásìkò tí náà ń jó lọ́wọ́. Torí pé Ọlọ́run ti sọ náà sílé yìí. Ẹ fura ìtọ́ yẹ kẹ́ ẹ ṣe lèmi sọ fún un. Àmọ́ tí wọ́n á sọ ìgbọ́dẹ̀ nìkan sọ pé kí ni wọ́n ti á wí náà ṣé akáwá máa lè lé sẹ́bọ́ ni tí wọ́n ní kẹ́ wá bá ti paná rẹ̀ láàrin ara wa kó o ṣe báwọn àgbàlagbà náà ti ṣe kò yé wọ ni. Báwọn àgbàlagbà náà ti ṣe kìí sóògùn nínú ẹsẹ̀. Àwọn aláàlọ́ nígbà tí wọ́n ti ṣe tẹ́ẹ̀tẹ́ẹ̀ ìjọ tí OPC bọ̀ wá lọrin. Tí OPC bọ̀ wá lọrin eléyìí tàbí ọ̀parẹ́ ni nítorí náà lọ ṣẹlẹ̀. Kéṣe tó pẹ́. Àwọn ọmọ ìfilà ní ti dé wọ́n lọ lè bá bàbá wa Mọ̀lánà Sheikh Muhammad Kamaluddin Al-Adabi. Bàbá wa mọ̀ sí gbá ibi àwọn kan lérí o wọn làwọn gbà lọrin sẹfẹ pẹlẹ gbà lọrin náà nítorí yìí ni ó bá bàbá láyé àmọ́ ní àwọn olólè kí ni wọn ló bí sí bàbá ní kí ni jẹ bẹ́ẹ̀ bàbá Mọ̀lánà ṣé ọmọ fún pẹ̀lú àwọn ìpẹlẹ kí ni jẹ bẹ́ẹ̀ wọn ṣẹ̀ṣẹ̀ wọn ṣàlàyé rẹ̀ fún bàbá nígbà àwọn ará ilẹ̀ Yorùbá yìí ni wọ́n gbá wọn olóògùn kan dìde wọ́n gbá àgbà wọn kópa àwọn bàbá tí bàbá yìí ti di rẹ̀ kí ni wọ́n ń dà àwọn yìí bẹ̀ wọ́n ní àwọn bọ̀ wájú tó wá dé wájú alẹ́ bàbá ní kò ní dé lu ìyá ilẹ̀ ṣé wọn máa kàwá yìí wọ́n ò ní dé lu ìyá ilẹ̀ níbo ní bàbá yìí ní àná wọ́n sì wọlé nígbà wọlé wọ́n wá mọ́tìrì àgàgà yọ méjì lọ. Aláwẹ̀ méjì. Ayé àná ìlẹ́bẹ̀. Ìmáàmù ẹ̀tẹ̀lé ayé lọ yídì. Bí dáa ní makíwọ̀n yídì kẹlẹ̀ lè ṣe báyìí. Ọ̀tàn. Ọ̀tàn. Ẹ lọ ṣe báyìí. Tẹ́ bá ti ṣe. Mo bọ̀ ọ́n tí náà tó yọ ọjọ́ wáyé. Àwọn ayé àtúndì mọ́ sí wọn. Ẹ lọ béèrè. Wọn ò láwò ní wọ́n padà wá. Wọ́n wá nígbà wọ́n dé jẹ mọ́. Nìjáde láàrin wọn bẹ̀rẹ̀ sí para wọn nígbà para níbi méjìlá ló kó tó yá. Tọ́lọ́pàá bẹ̀rẹ̀ sí wá kó wọn nígbà tí ẹja yìí ní náà tí wọ́n bẹ̀rẹ̀ sí sára wọn. Àwọn 24 farapa àwọn méjìlá kú níbo lẹ́wà. Ìwọ tó sọ yẹ àfa rẹ ni nígbà tó gbé ní ojú ọmọ. Àbí wọ́n ti ṣe é nù. Bí a ti ṣe oògùn náà ní ṣe kàwá sọ ó fún wọn. Tọ́lá àṣírí làwọn máa àwọn òògùn. Àṣírí mẹ́tọ́ dájú. Àṣírí wà. Àṣírí wà. Àṣírí wà. Nígbà tó dọ́dọ̀ yín nísàlẹ̀ gbẹ́gbẹ́ rẹ̀ fi ti yín kún. Àṣírí tó wọ́n láti yẹ̀ yí sáńlá. Èyí tí mo fẹ́ sọ lónìí. Tí yóò dúdú lọ báyà ni. Wọ́n náà wá náà yí bẹ́ẹ̀. Bí ẹ máa ń béèrè ajá jẹ̀ sí. Tàbí tí àsálá ni, àlùkùránì sálá ni, wọ́n kà ti lò ní ọ̀sọ̀ pọ̀. Bẹ́ẹ̀ ni, nígbà tó dé sáyẹ̀ ni wọ́n lẹ́sẹ̀ máa wá gàrí sí, ni wọ́n bá kiri sí, tó ní àwọn ọ̀sọ̀ gbogbo kalẹ̀ sọ dídán. Lẹ́yìn òkú ni gbogbo ẹ̀, nígbà tí wò yẹ ilé ìdòkúta wà máa. Àwọn bá dá sápò. Àṣírí wà ọ̀tọ̀ làṣírí, ọ̀tọ̀ lókun, ọ̀tọ̀ níná. Àtìyànjú ẹ̀ sẹ́yìn. Ẹ mọ́ lọ́rọ̀ tá a bá yẹ wá bẹ́ẹ̀ ti ṣe ọ̀nà kan nù
ìjọ táwọn bàbá ọba ti sí mọ́nà ìlú náà dà ooru tẹ bá bẹ̀rẹ̀ wàhálà agbára yóò lè kà. wàhálà tẹ ẹni tí pọ̀ jẹ́ bá bẹ̀rẹ̀ agbára yóò lè kà. bẹ́ẹ̀ mọ bí wọ́n ti wọ́ ọlọ́run kúnra. bẹ́ẹ̀ mọ bí wọ́n ti wọ́ ọlọ́run ọba kúnra. tí nǹkan bá dé tí ojúná bá dé tẹ́ wọ́ ọlọ́run ọba kúnra lẹ́yìn ẹ̀ sì borí nǹkan náà. níjọba kristian náà nílé lórí Ìlọrin yìí náà. tí wọ́n ní Jésù wáyé Jésù wáyé Jésù wáyé ló kò mọ̀ ọ́lú wa. Ìgbà àwọn ìyá bẹ̀rẹ̀ sí lura wọn. Láyé bàbá wa bò dáná tún kọ̀ lẹ́yìn àlùgábẹ̀rẹ̀. Èyí sì fi parí ẹ̀nu. Wọ́n bá kó wọn, wọ́n pa ọmọ wa náà. Àwọn ọlọ́pàá kan wọ́n bá di kóòtù wọ̀. Wọ́n máa ń ká àwọn ọmọ yọjú sí wọn. Àwọn ọmọ wa yìí dọ́là àwọn náà wà lọ méje. Wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ ẹni àti mọ́mọ́ ni. Wọ́n bá lọ kóòtù. Ìgbà wọn lọ kóòtù. Wọ́n dé kóòtù báyìí lé. Wọ́n bá sójọ́ síwájú. Ìwé àwọn àjọyọ̀ kéèsì náà. Wọ́n wá lọ lè fọ́ padàbọ̀. Ẹ̀yin lẹ wá àwọn bàbá wa lẹ́fi níyọnu. Nígbà wọn adọ́dọ̀ ọba lọ́rí. Ẹ̀sìn ṣe ṣé wù. Kò yọ ọmọ bíi ọdún báyìí o. Farabalẹ̀ yọ ọmọ bíi ọdún pé ọ̀rọ̀ ni wọ́n yí náà. Rárá, ìdá àbójú rí ni. Eléyìí ẹsẹ̀ ojú wa lọ́sẹ̀lẹ̀. Wọ́n ní wá pé kọ́. Kì í sọ̀rọ̀ ní ìṣe ẹ̀rọ pé ní ìmọ̀ tí ì sọ ni èmi ẹ̀ sọ̀sọ̀kúsọ̀. Wọ́n wá lọ́dọ̀ bàbá súpọ̀ lẹ́yìn. Ẹ lọ béèrè lọ́dọ̀ bàbá wa wọ́n bẹ ilé. Wọ́n ṣẹ̀ṣẹ̀ dé padà ni. Àwọn àgbà ẹ̀ ṣe ilé wa bọ̀. Ọba lójó bọ́ba. Bó bá ti ṣe ìlú àgbà bẹ́ẹ̀. Nílò àbá àlíwé. Àwọn ọba darí pọ̀ mọ́ fúlàní pé yìí. Ṣé máa ń wò lẹ́yìn yìí? Nílùú mi. Ẹjọ́ ìdí pàdé pọ̀ tí wọ́n tún ní ẹ máa padà wá. Sáàfà ní. Sáàfà ní. Tẹ́ ẹ bá fún wọlé pàdé wọn ní pọ̀tù. Lẹ́ẹ̀kan sí bí nǹkan kan wá sí. Ètù láwà ní. Ètù láwà ní irú ìfẹ́ lómi. Ẹ wà máa tọ́ka lọ́wọ́ mi. Ẹ tí tó wọn mọ̀ sí. Sọ bẹ́ẹ̀. Àbábá fi yé wọn jọ náà. Ìgbéwèé gbogbo yìí ẹ̀ tí ìtò ìmáàmù ṣe. Nígbà tí wọ́n wí yìí nì. Bá àmọ́ ti bẹ̀rẹ̀ sáká kiri. Ta ló gbà wọ́n lẹ? Bàbá Bàtúrè ni. Tẹ ẹ bá rí tọ́mọ bàbá Bàtúrè bá dìde lórí ìtọ́ lọ lè gba dọ́kítọ̀ yunifásitì gbogbo àmọ́ tẹ̀lé lọ. Wọ́n ò lórí ẹ̀rí. Wọ́n ò lórí ẹ̀rí. Ta ló gbé wọn jáde lé kílẹ̀ ẹ̀sẹ̀ ń bẹ́? Ibi pátákó yìí. Kílẹ̀ ẹ̀sẹ̀ ń bẹ̀ kílẹ̀ ẹ̀rọ. Kí ló gbé wọn fúlà gbé bẹ́ẹ̀? Àkọ́kọ́ èyí tí wọ́n kọ́kọ́ bá lọ ní láyé. Ṣé òun tàbá yìí? Bàbá ọmọ àgbà tẹ̀lé yẹn jáde lóde. Ìgbà wọ́n jáde lọ lè wo ISIS. Ìgbà ìmọ̀ lè wo person defending ISIS. Wọ́n lè kó bẹ́ẹ̀. Ó kù wọ́n tó ní ọ̀pá sí o. Tí wọ́n bá ṣe yìí wọ́n ṣẹjọ́ ni. Nígbà wọn náà bàbá Bàtúrè. Bàbá Bàtúrè ló sì mọ̀ sí i. Ọba níbẹ̀. Ẹgbẹ́ àwọn ẹgbẹ́ wa o. Ètí bàbá wúlẹ̀ àfẹ́ ni bàbá bá rẹ̀ ní ìtọ́lẹ́dẹ́ yẹn bẹ́ẹ̀. Àwọn ọmọ báwọn ti ẹjọ́ Ìmáàmù. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ẹgbẹ́ òní. Ẹ̀sìn ní mọ́mù ni àwọn ọmọ tí ó yí ìwé yára ẹ̀dàkùn tó yọ lọ ẹ̀dàkùn. Nígbà wọn gbà àwọn ọmọ bá tẹ̀sí. Ẹ̀rọ yìí pé wọ́n máa yìí pé àgùnkàn wa tí ní abẹ́gbẹ́. Ọba gbàlù wa tí ní abẹ́gbẹ́ tí lẹ́sẹ̀ rẹ̀. Ọba gbogbo wa Ọba gbogbo wa. Nígbà àwọn gbogbo wa tí náà ti tẹ̀. Ọba kakúlẹ̀ máa kọ̀ nínú ilẹ̀ àgbẹ̀. Bàbá máa kọ̀ nínú ọba yìí. Bàbá máa wáyé. Nígbà wọn ti tẹ̀ ẹ máa lọ ilé ti parí náà nù. Ọ̀sẹ̀ ẹ̀kú bẹ́ẹ̀ kúlẹ̀ máa. Kaduna. Má jẹ́ sọ tán. Bàbá ẹ̀jẹ̀ yóò máa gbé bẹ́ẹ̀. Agbélé gan. Àtàwáyé àwọn àtàwáyé. Ó ti tán ló ti tán lánàá. Ṣé ẹ̀rọ tó ṣẹlẹ̀? Bí mo bá sọ yìí nísìnyí, wọ́n tún mọ orí bákan. Bàbá ẹ̀jẹ̀ máa yọ. Ìtọ́sẹ̀lẹ̀.
àmọ́ gbà tí kóòtù di ọjọ́ tó ẹsẹ̀ pé mọ́ àkọ́dàwó sọ́gìrì ibi tí kéèsì náà tó kù sí ọ̀la ogun ìtútù ogun yẹnyẹn adájọ́ tí ọ̀gá gan àtàwọn ìsọ̀dù wọn èmi sọ tó ṣẹlẹ̀ àfò ẹ̀ẹ́dẹ̀ wọ́n yóò kó lẹ́nu àbàbà wa àfò rárá wọ́n mọ̀ sọ mi lóhùn nísìnyí òdodo tí ìbí àwọn onífẹ́ rí bẹ́ẹ̀ ìgbé tọ́ka lọ́rọ̀ yín nù ẹgbẹ́ mi ní kótó ẹgbẹ́ ni ọ̀sán náà mọ́ bẹ́ẹ̀ni yẹn bá ń ga gbogbo ẹ̀ náà mo ti sọ kò sí tó pè ní ọ̀rọ̀ náà tí ọ̀dà lóhùn ẹ̀mí wa ní ọ̀gá ní ọjọ́ náà tó fi bá wa wá kàn lé fún kó lè nàró. Gbogbo èyí náà gbogbo àwọn yìí bẹ nínú ìlú nísì ẹ̀rẹ́ náà wọ́n lóṣù lẹ́sìn. Wọ́n ní òsì náà wọ́n máa gbà wọn pé àwọn àlámà lọ́rin àwọn àfẹ́ ẹlẹ́bọ ṣe àwọn àfẹ́ ẹlẹ́bọ ẹnu òsì káyín ẹlẹ́bọ tí wọ́n á dìde ẹbọ tẹ́ ń pè náà ló dìde. Síbẹ̀ ní ẹgbẹ́ gbogbo àti tí ọjà ẹ̀ẹ́pẹ̀ lẹ́bọ àti tí ọjà ẹ̀ẹ́pẹ̀ lẹ́bọ ọlọ́pàá náà lẹ́bọ. Ẹ̀kọ́ tí wọ́n dìde níbẹ̀ ní báyìí. Ọlọ́run àgbà ọ̀bẹ̀rẹ̀ lẹ́bọ̀ kó o ti lẹ́bọ̀ ọlọ́run máa ń nara àwọn lẹ́bọ̀. Nínú ilé yìí lọ́lọ́ ti nara lẹ́bọ̀ láàrin àwọn ọmọ ẹ̀yà yìí lọ́lọ́ ti nara lẹ́bọ̀ ọwọ́ dàbí wà wọ́n pamọ́ tábí ẹ̀yẹ tọ́wọ́ pamọ́ lẹ́pẹ̀tẹ̀ ẹ̀yà. Tẹ́lẹ̀ kó bá tẹ̀sán pé ìjọba àtúntò lẹ́yìn bá ti ní o ààyè. Tẹ̀sílì gbogbo tí mi fọ inú tí wọ́n béèrè torí náà ẹjẹ́ àlọ́pọ̀ ni àti mo fẹ́ lòlù. Àbálẹ̀ ẹjẹ́ àlọ́pọ̀ ni. Àfi akọ̀ á nídìí. Torí pé a fẹ́ akọ̀ ẹ̀yin ló nídìí wa àwa ló nídìí. Wọ́n wá ń búra fún inú pé bí láìláṣí láìlá wa ẹ̀yin ló sì nídìí wa. Bá ẹ̀yin ló nídìí wa àwa ló nídìí. Kò ní ìdíkẹ́ ẹrẹ́kì wa. Kò ní ìdíkẹ́ ẹrẹ́kì àwọn àbá lọ ní. Torí mo ọmọ tí mo sọ gbogbo Rabita tẹ̀lé dàrú bẹ́ẹ̀ bá yọ owó wa kó bẹ́ẹ̀ ẹ̀ padà regret. Rabita tẹ̀lé dàrú ni bẹ́ẹ̀ bá yọ owó gbogbo títí àbá lọ ní kó bẹ́ẹ̀ ẹ̀ padà regret. Àwọn òsì lè regret lérí pé àwọn àmọ̀pẹ́ lọ́dọ̀ yín náà lọ tọ́ sí. Àwọn regret tó ń bá àmọ̀pẹ́ yín náà lọ tọ́ sí bó ti ẹ̀kọ́ wà lẹ́nu lọ́dọ̀ yín nù. Àwọn regret àmọ̀pẹ́ yín náà lọ tọ́ sí. Àmọ̀pẹ́ wọ́n ti yẹ ó dá kọ́ wà lọ́dọ̀ yín bó ti wà lọ́dọ̀ yín ni. Àwa sì rẹ́dí láti tẹ̀lé yín bẹ́ẹ̀ bá lẹ́ tẹ̀lé wa. Àìsè tá a ti sáàbù yín bẹ́ẹ̀ ká sì tẹ̀lé yín bẹ́ẹ̀ bá lẹ́ tẹ̀lé wa. Kọ́lá mi ẹ̀ máa kẹ́ máa pariwo tó yẹ mo fẹ́ bá kò nínú wa. Afẹ́ bá wa wá o, mo wà lẹ́kọ̀ọ́ níjọ́ náà ní ìṣe wọ́n ti bẹ̀ yín. Mo fẹ́ bá wa, àmọ́ ẹ bá ti ní kí ni fílà ní tó wá, kí ni fílà èsì yíyọ fílà ní ìbò bẹ̀. Kọ́lá mi ẹ̀ máa para yín, ìjọ wo òfin sísá àdàlù mọ̀ kọ́ sáádà náà lẹ̀ èdè gbà kó lè bìtì ní gbogbo èyí ti ṣe tó yà fà mí. Ìdí mọ̀ yín fúra yín lọ. Ẹ̀mí kan sí. Èèyàn gbọ́dọ̀ wọ́n wá nínú ilé àfa rẹ̀. Bàbá náà fẹ́ràn mọ̀lánà. Gbogbo tí mọ̀lánà bá fẹ́, á mọ̀ fẹ́ pọ̀. Tí ẹ bá ti lọ sórí ibi lójú ọ̀nà rẹ̀, àbí mi ń bọ̀ sí. Ọlọ́run ti tó wa. Ọlọ́run sì ní padà. Oyin náà èyí tẹ̀ ṣe yóò tó gẹ́. Àlùbáríkà Ọlọ́run fi mọ̀lánà ṣe fún yín. Bẹ́ẹ̀ bá mọ̀ ọ́. Dáadáa Ọlọ́run fi lọ yín náà ṣe fún yín. Bẹ́ẹ̀ bá mọ̀ ọ́. Dáadáa náà Ọlọ́run fẹ́ yín náà ṣe báwa náà. Àwa sì mọ̀. Aláya wa mọ̀ ọ́. Iná lọ̀rọ̀ ọdún kan oníjáde lẹ́nu mi náà. Àwọn ọmọ yẹn sùúrù náà ni. Àwọn ọmọ oníkẹ́ ẹ mọ ibi tí yọ̀rọ̀ ti ṣe kí ni o tó ti wọ́ wá tẹ́lẹ̀ wọ́n fi wá tó fi wá pamọ́ báyìí. Tẹ́ ẹ̀ bá wá da wá bínú ẹnì kejì yín àtòrí ẹ̀ tí kìíní máa lè nà ló tán. Láìláà gbogbo ilé padà regret.
والسلام على المرسلين